gbogbo ẹ̀yin ará ilẹ̀ Haúsá, ẹ̀yin Arẹwà, ẹ bá wa kìlọ̀ fún Àtìkù o, kó má dá sí ọ̀rọ̀ wa nílẹ̀ Yorùbá o. Ẹ kìlọ̀ fún Àtìkù kó má dá sí ìgbénipa ìgbénisowó tó ṣẹlẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́. Ẹ bá wa kìlọ̀ fún gbogbo ẹ̀yin ará nọ́ọ̀tì. Ẹ bá wa kìlọ̀ fún Àtìkù kó má dá sí o, kọ̀ọ̀kan o. Fálànà rántí ẹ tara ẹni làárán o. Ẹ dákun ẹ bá mi share fídíò yìí kó dé north. En tí ọ̀kan Àtìkù ní south west ní nanú sí, wọ́n ti fẹ́ politicize gbogbo ẹ̀. Fálànà rántí ẹ, Àjàlá tá nà ọ́, ẹ̀yin náà nìyẹn o. Àtìkù Barandi tí Sunday Igboho bá lóun fẹ́ wọnú bóun fẹ́ flush tàbí òun mọ àwọn tó wà nídìí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ l'Ógbómọ̀ṣọ́, kọ̀kẹ́ o má dá sí ọ̀rọ̀ south west kọ̀kẹ́ o. àwọn ọmọ ìyá rẹ tí wọ́n ń ṣe bandit kiri, tí wọ́n dá gbogbo tí wọ́n sọ pé àwọn làwọn ní Nàìjíríà, àwọn ọmọ ìyá rẹ tí wọ́n sọ pé àwọn làwọn ní Nàìjíríà, tí wọ́n fẹ́ gbalẹ̀ lọ́wọ́ gbogbo àwọn ọmọ onílẹ̀, àwọn ní kó lọ máa bá sọ̀rọ̀ o, lọ bá wọn sọ̀rọ̀ o. Gbogbo fèlèfèlè tí wọ́n ń ta fèlèfèlè kiri gbogbo south west yìí, òṣèlú tí wọ́n fi ṣe ni o, tí wọ́n bá aláwọn ọmọ tí wọ́n kájú ẹ̀ tí wọ́n lè wọ́nu gbó tí wọ́n o, a ní wọn o. Aláwọn ọmọ tí wọ́n kájú ẹ̀ tí wọ́n lè wọ́nu gbó tí wọ́n, ṣùgbọ́n láì sí àṣẹ ìjọba, ẹni ọba dán wò ọmọ adán tán. Ìgbòho ṣe bẹ́ẹ̀ ń jó ní ìkíná fi san fún un, kíná fi san fún Ìgbòho. Ìgbòho tó ṣe bẹ́ẹ̀ ń jó ní kíná fi san fún un. Ẹ sọ f'Àtìkù kó má gbé ẹnu ẹ̀ nígbèkúgbè sí olóyè Sunday Igboho mọ́, kó dẹ̀ má gbé ẹnu ẹ̀ nígbèkúgbè sí Tinubu. Ọdún tó ń fi wà níjọba kí ni torí gbèsè gbogbo wàhálà tí wọ́n dá kalẹ̀, òun náà kọ́ ni bàbá Tinubu òun kọ́ náà yan. Gbogbo wàhálà tí ṣé Tinubu ṣèjọba kọjá Èkó, kọjá ilẹ̀ Yorùbá rí ni? Ṣé Tinubu ṣe ìjọba kọjá ilẹ̀ Yorùbá rí ni? Ìjọba àkọ́kọ́ tí Tinubu ṣe tó kárí gbogbo tí ń jẹ́ ilẹ̀ Nàìjíríà, àkọ́kọ́ náà lélẹ́yìí. Ọdún tí Àtìkù Barandi tó ti ń ṣe tó ti wà pẹ̀lú àwọn tẹ́jọ́ ń ṣèjọba, kí ni tán rí yanjú? Àbí kákówó jẹ, kákówó òlù náà. Ó ń gbé ẹnu ẹ̀ nígbèkúgbè. Gbogbo ẹ̀yin ará nọ́ọ̀tì, ẹ̀yin Arẹwà, ẹ̀yin Haúsá àtẹ̀yin Fúlàní yẹn tẹ́ ń terrorize gbogbo ilẹ̀ wa nílẹ̀ Yorùbá, tẹ́ ẹ fẹ́ dalẹ̀ Yorùbá rú kẹ́ ẹ lè bá campaign against Tinubu torí second term tí ń bọ̀ yìí lọ́jọ́ kẹ́ ẹ máa gbogbo tẹ́ ń dáwò yẹn wo. Ẹni ọba gbárọ wá náà lọ máa gbárọ lọ. Ẹ̀yin lẹ kó àwọn ọmọ ìyá yẹn wá sílẹ̀ wa kó wá máa dalẹ̀ wa rú. Ẹ máa bẹ́ẹ̀ ṣe kó àwọn ọmọ ìyá yẹn kò nílẹ̀ wa o. Ẹ máa bẹ́ẹ̀ ṣe kó àwọn ọmọ ìyá yẹn kò nílẹ̀ wa o. Gbogbo ẹ̀yin àfáà súnà tẹ́sí support wọn, ẹ tètè máa kẹ́rù yín kò nílẹ̀, ẹ kẹ́rù yín kò nílẹ̀ Yorùbá o. Gbogbo ẹ̀yin àfáà súnà, gbogbo ẹ̀yin tẹ́ ń pe ayé láyé, ẹ̀yin extremist yẹn, ẹ̀yin tẹ́ ń pe ayé náà àfáà súnà yẹn tó yẹ pé extremist ni yín. Ẹ̀yin gbogbo ẹ̀yin tẹ́ ń pe ayé láà àfáà súnà tẹ́ support táwọn Boko Haram ṣe, ẹ tètè kẹ́rù yín o. Gbogbo yín la máa papọ̀. Ọjọ́ tí àwọn Boko Haram bá ṣe wàlímà fún àwọn ọmọ, gbogbo ẹ̀yin àfáà súnà ẹ gbọ́dọ̀ má lọ. Torí àwọn alùsúnà wọ́n ń pè mọ́ra wọn pé alùsúnà làwọn. Ó túmọ̀ sí pé súnà tẹ́ fẹ́ máa preach, ẹ̀yin kàn fọgbọ́n ṣe tí nínú ìgboro ni. Súnà tẹ́ fẹ́ máa preach fún wa, àwọn ni wọ́n rán yín. Faliyadi àkú kọ̀lílá ń wálíyàbùkú kẹsìrà ń jẹ́sà áńbì máa kánú yẹ́sìbù náà. Olúwa sọ oníkálukú lẹ́san. Ẹ máa sun ẹkún, ẹ jẹ́ kókálukú ó jẹ́ kẹ́kún rẹ̀ ọ̀pọ̀ torí tí ń bẹ́ńlẹ̀ yìí ó kọjá agbára àjọba.
in tó ń bẹ nílẹ̀ yìí ó kọjá agbára àjọba jẹ́njẹ́ sí ìwọ tó bá in tó bá lè ṣe tí wàá fi protect ti ara rẹ àtàwọn ẹbí rẹ in tó burú jù ó ní kí wọ́n mú bàbá lójú àwọn ọmọ àtìyàwó rẹ̀ kí wọ́n máa nà án káwọn ìyàwó àti bàbá tó yẹ kó gba ìyàwó àti àwọn ọmọ lẹ̀ kí àwọn kan dẹ̀ wọlé kí wọ́n wá dá bàbá kúnlẹ̀ lójú àwọn ọmọ rẹ̀ àti ìyàwó rẹ̀ tí ò sì sẹ́nì kankan tó lè ràn wọ́n lọ́wọ́ sẹ́rí pé ó burú jáì mò ń já ọ sí gbogbo ohun tó o bá mọ̀ tó o bá lè ṣe tó lè jẹ́ protection fún wọ àtàwọn ọmọ rẹ àtìyàwó rẹ má dá àwọn alùsùnà kankan lóhùn tètè ṣe ó tó bá jẹ́ pé sáàmù kan lọ́mọ tó dá ọ lójú tó máa jẹ́ protection fún wọ àti ìyàwó rẹ àtọ ọmọ rẹ ní tí ń bẹ nígboro lẹ́nìí tílẹ̀ má yìí as of today ìjọba gan òrìra wọn gbà lẹ́ o àwọn tí wọ́n kó lọ nílọrin níjọ́ ní ìwọ̀n àríyàn gbà up to this moment o àwọn ẹwọ oyè almost 20 days nínú ogbó tó ti kó àwọn ọmọ ọlọ́mọ lọ láti ìlú Ògbómọ̀ṣọ́ sí ẹni pé ìjọba gan they are incapacitated ìjọba gan ní nǹkan kan tó lè ṣe sí o ìwọ ni kó má fi ẹ̀mí ara rẹ àtàwọn ọmọ rẹ àtàwọn ẹbí rẹ ṣòfò tó bá jẹ́ pé tí àkàn lọ mà má jẹ́ káwọn alùsùnà kan kọ̀ndẹ́mù tí alùsùnà kan bá kọ̀ndẹ́mù kankan láàkókò pé kíní kan ọ̀dà ẹ̀yìn alùsùnà bẹ́ẹ̀ yẹn ọ̀yá ẹ̀wọ̀n gbó lọ ẹ̀yìn alùsùnà wádìí jàmáà tẹ́ ń kọ̀ndẹ́mù gbogbo nǹkan ọ̀yá ẹ̀wọ̀n gbó lọ ẹ lọ fèsì àwọn tó ń pa àwọn èèyàn kọ̀ndẹ́mù pé ẹ má di tíà dídí ọ̀túndá kíní kan dídí ọ̀túndá ẹ má ṣègbẹ́rẹ́ ẹ má wẹsẹ̀ ntọ́ bá máa ṣe tọ́ bá máa tako ìlànà Ọlọ́run kọ́ mọ́ ṣe gbẹ́rẹ́ sísí ọ̀tako ìlànà Ọlọ́run ní tí ń jẹ́ ìsìn lọ́run ìbáàdà ṣíṣe láàrin ìwọ àtọlọ́run bá rẹ lọ́wọ́ kì í ṣe láàrin kọ̀ọ̀kan ẹ̀dá kankan nígbà kálukú bá déwájú Ọlọ́run àjọ máa rò ó ẹni ọba fẹ́ dọ́lọ́mọ kódà kì í ṣe kéèyàn ó publicize tí bá ń ṣe ní pé káwọn èèyàn lè mọ̀ pé mò ń sin lọ́run kì í ṣe yìí lọ́mọ sáṣí ní gbangba wálé àdé ìsìn lọ́run ní tí ń jẹ́ ìsìn lọ́run ó ń bẹ láàrin ẹ̀dá àtọlọ́run rẹ̀ ìntọ́ bá ti ń ṣe tí gbogbo èèyàn bá ti mọ̀ sí ó ti di sí àárí mi àwọn wòlíì Ọlọ́run ẹ̀ lè mọ̀ pé wòlíì Ọlọ́run ni wọ́n gbogbo àwọn wòlíì Ọlọ́run ẹ̀ lè mọ̀ pé wòlíì Ọlọ́run ni wọ́n gbogbo ohun tán lè máa ṣe tí gbogbo èèyàn ò fi fojú sí wọn lára wọn ní sí gbangba kọ̀rọ̀ náà ti ṣe ìwọ tó ń lọ mọ́sáàsì ọwọ́ amọ́ tẹ́súbí 1000 kẹ́lẹ́ bá wà kó lọ mọ́sáàsì ṣé sin lọ́run nìyẹn àbí sí àárí mi ẹni tí ń sin lọ́run òun lẹni tó yẹ pé ìsin lọ́run ó wà láàrin ẹ̀dá àti kíni àti Ọlọ́run bá rẹ̀ àtọlọ́run bá rẹ̀ gbogbo wàhálù súnà tó ń kọ́ndẹ́mù ẹ má sìn gbẹ́rẹ́ ẹ má sìn gbẹ́rẹ́ ẹ má wẹsẹ̀ tó bá jẹ́ pé gbẹ́rẹ́ lọ máa sín tó bá mọ gbẹ́rẹ́ kan tó bá tètè sí fún gbogbo àwọn ọmọ rẹ níbi tí nǹkan lọ yìí oníkálukú ọmọ fi tracker sọmọ rẹ lára o mo ti fẹ́ order tracker máa order tracker máa fi tracker sí ìyàwó mi lára máa fi sọmọ mi lára máa fi mẹgẹ́ ọmọ mú tracker kiri àwọn àfi àpò rẹ̀ sórí orí fóònù àjọ máa track ara wa kiri torí pé ìwọ ni wàá protect ìwọ ni kò máa bó ṣe find the protection fún ìwọ àti àwọn immediate family rẹ tó failure to do so you are on your own you are àwọn tó kó láti ẹjọ́ yìí tó ìgbé di àwọn rẹ̀ nìkan kan gbà wọ́n lẹ̀ àwọn ẹbí wọn kan sunkún kiri ni wọ́n ń ké kiri àwọn ẹbí wọn sunkún kiri wọ́n ń ké ní gbogbo lójoojúmọ́ sórí báyẹn bọ́n ṣe máa postpone rẹ̀ bó tí nǹkan mi ò tó fi ṣẹlẹ̀ táàtò ìgbàgbé yẹn nìyẹn a máa wá solution sí a ṣe tíjọba ọ̀ máa sọ tí gbogbo èyí ò tó fi gbàgbé nǹkan mi ò tó ṣẹlẹ̀ ní ọba ní tó ń kálukú ọba tó gbójú mbẹ lábà tó máa rán mi sẹ́yìn pé wàhálà never finish on social media sọ́ọ̀mà wàhálà never finish on social media ojoojúmọ́ ní nǹkan tó ń ṣẹlẹ̀ tí nǹkan mi tó lágbára bá jù yẹn lọ́ba tó ti ṣẹlẹ̀ á tún gbàgbé yẹn títí lọ́rin ta ló lè mọ̀ pé wọ́n ti gba àwọn ọmọ yẹn dì sìn wọ́n pọ̀ náà lù wọ́n pa ìmọ̀ye èèyàn wọ́n pa ẹgbẹ̀lẹ́gbẹ̀ èèyàn wọ́n dẹ̀ kó gbogbo àwọn èèyàn lọ gbogbo aráàlú wọn kó wọn lọ nùgbó ọ́ tìrì sí wọn rí wọn gbà ìmí ètò ṣẹlẹ̀ aláàbí sọ kankan lórí yẹn mọ́ àtúnrán mi eléyìí tó ṣẹlẹ̀ ní ìsìn àtúntì ń post wa àgbà wọn kẹ́nẹ́kan lọ́sẹ̀lẹ̀ àwọn kẹ́nẹ́kan àwọn tó dẹ̀ sọ pé àwọn volunteer àwọn lè wọnú ogbó lọ bíi Sunday Igboho wọn ní àwọn ń ṣiṣẹ́ lórí ẹ̀ wọn aláwọ̀ àwọn tó fẹ́ fẹ̀mí ara wọn lélẹ̀ pé ẹ jẹ́ àwọn ogbó tí wọ́n lọ ká máa wá wọn kiri
they never allow them to go torí pé wọn àfẹ́ kan gbóríyìn wọ́n mọ̀ pé táwọn yẹn bá lọ tán bá ṣiṣẹ́ yẹn tó bá ṣàṣeyọrí wọn á gbóríyìn wọn á máa bú àwọn. gbogbo ẹ̀yin alùfún náà tẹ́ ń pariwo má sì gbẹ́rẹ́ má lọ sẹ́ tó o bá ní òka jẹ́njá ẹ sí tó o bá ní òka tó ṣiṣẹ́ dáadáa tó o mọ̀ pé tẹ́nìkan bá dá ọ̀rọ̀ náà tí wọ́n bá yìnbọn ìbọn ò ní wọlé tẹ́ni tó o bá gbá lòka yẹn tàbí ọkàn búyè pẹ̀ ẹni ọba dà sí ilẹ̀ ní gbogbo wọn lọ tètè lọ sí o má jẹ́ káwọn alùsùn náà má jẹ́ gbàǹtọ́ da jí ń bẹ lára lọ́wọ́ rẹ̀ dọ̀ sọnù o àwọn ọlọ́pàá gẹ́gẹ́ máa fẹ́ wọnúgbó wọn ní bulletproof o nǹkan kan ni wọ́n fi ṣe bulletproof o nílẹ̀ Yorùbá àwa náà ní we have our own bulletproof àwa náà ní bulletproof títí wa o tó o bá ní òka tó sú ọ tàbí o ní nǹkan ìbọn tàbí anything tó o bá ní tó o lè fi protect ara rẹ àlẹ́ mi máa ra tracker mo ti fẹ́ máa order fún tracker mo ti rí online máa order títí tọ̀dọ̀ mi títí ìyàwó mi títí àwọn ọmọ mi tó bá ti ń lọ school èyí máa fi tracker sí wọn lára ìyẹn tracker títí òyìnbó ni o lẹ́yìn èmi tó tún wá sí tracker títí ìbílẹ̀ máa ṣe àwọn traditional tracker tó jẹ́ títí tracker títí ìbílẹ̀ máa tún máa gbé kọ́ wọn lọ́rùn wọ́n tó bá kọlù wọn ọkọlù jàgbọ̀n. ìwọ tó bá dúró pé ó dìgbà tíjọba bá tó dé ìjọba lòun wò ìwé ògùn bàbá ńlá bàbá rẹ ń bẹ lọ́wọ́ rẹ tó jẹ́ pé àwọn ìgbìyànjú tó lè ṣe tí ọ̀tá kótó lọ́hùn o májèyàn fi rọ́gbà tí ń bẹ tó dáa tí ń bẹ lọ́wọ́ ẹ̀dánù o ká ṣe nǹkan àbá ọ̀tá kótó lọ́hùn o ká ṣayẹta ọ̀tá kótó lọ́hùn o àwọn tán ló takótó lọ́hùn àwọn dání ìsìn sáwọnú ogbó tì wọ́n ṣe bọ́mọ ìyá wọn ni àwọn tán bẹnu ogbó yẹn tán sọ pé wọ́n ní àwọn alùsùn náà tí bá sì ṣe wà nímọ̀ wọ́n fẹ́ ṣe wà nímọ̀ fáwọn ọmọ àbíọ́dá tẹ́ ẹ̀ bá lọ kò ní ra bá fún yín gbogbo ẹ̀yin tẹ́ pé tẹ́rìn gbogbo ẹ̀yin àwọn alùsùn náà kan bẹ wọ́n ń bá wa ṣe àjọ ń ṣe ni wọ́n jẹ́ àwọn alùsùn náà gidi ṣùgbọ́n àwọn alùsùn náà yẹ̀yẹ́ kan bẹ pé gbogbo nǹkan kódà lójú wọn ẹlẹ́bọ ní alójú wọn kò ní jẹ́ tẹ́ ẹ̀ bá wọlúgbó lọ tàwọn ọmọ ìyá yín ẹ kẹ́rù yín kẹ́ ẹ tọ́kẹ́ máa lọ ẹ tètè lọ bá àwọn ọmọ ìyá yín nugbó àbẹ̀ rí nígboro mọ́ o àbẹ̀ rí nígboro mọ́ o ìwọ kan tó bá díwájú mi tó bá sọ pé yọ alùsùn wà ní jàmá máa gbá etí ẹ̀ dànù ni o tètè wọnú ogbó táwọn ọmọ ìyá rẹ lọ àwọn ọmọ ìyá rẹ ń bẹ nu ogbó àáfàá ni mí àáfàá tí mo sì tí àárín èmi àtọlọ́run bá sì gàn ìwọ kọ́ ló ròyìn Ọlọ́run fún mi gbogbo ohun tó dáa tó mọ́ ìlọ́lọ́run ọba fẹ́ ohun tí ọ̀dá tí ọ̀mọ́ ká pààyàn ká bà tèèyàn jẹ́ ká fi tẹnìkan tó tẹ́ tí wá sí gbogbo ohun tọ́lọ́run ọba ò fẹ́ nìyẹn which I know that. ẹ máa tako wàlímọ̀ ká máa tako àwọn alùsùn náà wà níjà máa àwọn wèrè tẹ́ ń bẹ́ẹ̀ nogún yẹn ṣé bí sọ́yẹ́ kan ṣe wàlímọ̀ báwọn ọmọ ṣe bí àràmù ni wàlímọ̀ ṣiṣẹ́ ibi tẹ́ ti mà pé lórí ibu ni wọ́n nìyẹn àwọn alùsùn náà tẹ́ ń bẹ́ẹ̀ nogún tẹ́ náà tó fẹ́ ṣe wàlímọ̀ fọmọ ká ṣe wàlímọ̀ fọmọ àràmù ni sí ànábì ṣe wàlímọ̀ fọmọ. ẹ má bínú ẹ wá jẹun ọ̀rọ̀ yẹn ń ká mi lára. àwọn náà ń bẹnu gbó tán láwọn ń bẹnu gbó ọmọ tí ìsọmọ ọmọ tí ìsọmọ mùsùlùmí bẹnu ọmọ tán kó lọ ọmọ babaláwo bẹnu ọmọ tán kó lọ kí ni rísìn tán fi agídí tí wọ́n fi kún ọmọ ọlọ́mọ ní Kùránì àwọn tó wá láwọn fẹ́ sí wàlímọ̀ àwọn tó wà náà sí ọjọ́ wàlímọ̀ sáà lóbi ti fọ bídíà ni wọ́n ṣe alùsùn náà gidi lẹ́yìn mọ̀ pé ìkà ni wọ́n tó ọba ní ọṣẹ gidi ọṣẹ àdùn gidi ṣe máa wẹ̀ ẹ́ ṣùgbọ́n kó gbé lórí pé gbogbo tó bá lò agbára Ọlọ́run náà ni Ọlọ́run ni ó fàṣẹ sí ṣùgbọ́n pé kódà yẹn kò sí ní tí ọ̀dà
Àtíkù wa ń gbé ẹnu nígbèkúgbè torí Àtíkù gangan ẹ bá mi ránṣẹ́ sí Àtíkù Gbarandi kó má gbé ẹnu sí ọ̀rọ̀ wa nílẹ̀ Yorùbá má kó má dá sí ọ̀rọ̀ wa nílẹ̀ Yorùbá má kó rántí wọn àwọn ọmọ ìyá rẹ̀ tá fẹ́ jogún gbogbo Nàìjíríà kó lọ bá wọn kó rántí wọn tó bá dẹ̀ jẹ́ pé òun ló rán wọn kó fẹnu ara rẹ̀ sọ pé òun ló rán wọn kámọ̀ ẹ wá da gbogbo ayé sínú wàhálà ẹ da gbogbo ayé sínú ìlà yìí lọ gbogbo wa ò lè sùn náà lé mọ́ tóní kálukú bá sùn ojú kan la fi sùn àdíjú ojú méjèèjì ò ṣeé dì nínú ilé mọ́ ẹni ó bá fẹ́ sùn ó díjú kan yà kan ni tó bá mọ tí àtò lè ṣe tó ṣe fúnra rẹ̀ tó máa dè mara kiri tó máa dè mọ́ di àwọn ọmọ rẹ̀ tó bá ti lọ skul dè mọ́ wọn lára kọjí wo aṣọ kan lé lórí ká tó wọ ọṣọ skul ẹni tí àtọ bá mọ̀ ntọ́ bá mọ̀ tó bá jẹ́ nǹkan ìbílẹ̀ tó jẹ́ nǹkan tí àgbà kò fi ní kọlù yàn táwọn fi ní jí ọmọ rẹ̀ gbé tètè ṣe o má dúró dèjọba o. má dúró dèjọba o má dúró de ìjọba kankan o pé ìjọba kan ń bọ̀ yọ wá ràn ọ́ lọ́wọ́ ìjọba kan ò ní wá ràn ẹnì kankan lọ́wọ́ àwọn gan ò ríra wọn ràn lọ́wọ́. Àtíkù fẹ́ mọ blame Tinubu kí ló kan Tinubu ṣé kò mọ fáwọn gbogbo àwọn gọ́vnà wa àwọn gọ́vnà ẹbí wọn lè rẹ̀ náà wọ́n gbowó security force tí Tinubu ń kó fún àwọn gọ́vnà kí ni wọ́n fi ń ṣe. Ṣé Tinubu ló máa wá sílẹ̀ Yorùbá máa wá bá wa sọ̀lẹ̀ Yorùbá ṣé Tinubu ló máa wá sí Ọ̀ṣun state wa máa bá wa sọ Ọ̀ṣun ṣé Tinubu ló máa lọ máa bá wa sọ Ọ̀yọ́ ṣé Tinubu ní lọ máa bá wọn sọ Ògùn owó tí Tinubu ń fún wọn kí náà fi ń ṣe ṣé bó kó lé wọn lọ́wọ́ pé owó ẹ̀mí àwọn ará state yìí rèé owó ẹ̀mí wa ní fún wọn pé ká fi máa sọ life and our property ká máa sọ life and our property owó tí ń fún wọn nìyẹn kí ni wọ́n fi owó yẹn ṣe. Don't ever blame Tinubu for this. Ẹ ní láti blame Tinubu igi kan kì í dágbó ṣe igi kan kò lè dágbó ṣe ẹni tí Tinubu lè ṣe náà ló ti ṣe yẹn so fowó jẹ wọ́n yà security force tí ń fún wọn so fi security force jẹ wọ́n yà ẹmọ ìtẹ́nì kọ̀ọ̀kan gbà ní ṣe ẹmọ ìtí state kọ̀ọ̀kan gbà ní fún security force kí ni wọ́n fi ń ṣe. Mo sọ ń jò ní pé at least state kọ̀ọ̀kan kò yẹ kó mọ̀ ní helicopter ó kéré tán bíi márùn-ún ó kéré tán nìyẹn kò yẹ kí state kọ̀ọ̀kan mọ̀ ní helicopter márùn-ún àti drone tí ò tiẹ̀ níye tó jẹ́ security drone. Wọ́n ń gbowó wọ́n ń ṣàpapín owó wọ́n ń gbowó wọ́n ń ṣàpapín owó gbogbo àwọn security men bí uniform wọn gbó kò sẹ́ni tí ó rà míì fún wọn kò sí enough ammunition gbogbo so báwo lẹ ṣe fẹ́ kílù orí bó ṣe kílù orí lélẹ́yìí bá travel out now àrí bí lùsẹ̀rí now àrí bí lùsẹ̀rí. mo lọ China tí mo lọ mo kọ́ ẹ̀kọ́ tó pọ̀ níbẹ̀ mo dé ìlú China kò sólé ìlú China tó bá rajà ibi ọba gbé ọjà rẹ sí kọ̀sẹ̀ tí ó gbé ẹnìkan kan ọ̀dẹ̀ lè rí security níta ò lè ráwọn ọlọ́pàá kẹ́ yẹ́yẹ́yẹ́ ìwọ gbé ẹnìkan kan ọ̀nà ilé ọkiri inú ibi tó ń gbé ni wọ́n ti wá mú ẹ wọ́n ní enough CCTV camera tó bá jókòó ta camera ń wò ẹ́ bó jókòó náà lé rẹ camera ń wò ẹ́ bó jókòó passage camera ń wò ẹ́ bó rìn lórí títì camera ń wò ẹ́ gbogbo bí ọba wà camera ń bẹ́ẹ̀ anywhere camera ń bẹ́ẹ̀ báwo ló ṣe fẹ́ misbehave báwo ló ṣe jalè kò sẹ́ni tí ẹnìkan kan ò lé ẹnìkan kan kiri àlọ́ ọ̀rẹ́ mi kan ó rí
ẹrù ńlá ni o, ẹrù tọwọ́ ti millions of naira. Ọba gbé fúnra rẹ̀ kọ́mà gbé kì í ṣe pé ó gbé láti jí o. Ó gbé pé ọmọ ẹni tó ní àjọ ohun àtẹni ẹjọ́ wọkọ̀ papọ̀ ni ẹni wá jẹ́ Gania ìyẹn wá gbàgbé ẹrù sínú ọkọ̀. Ọba wò pé kò ń bá gbé pé bóyá òun ò rí. Ọba délé ọba sọ ọba ó ń wá kiri ni o torí kì í ṣẹrù tó lè gbé. Kò ṣeé jí gbé. Ó ń wá kiri nígbà tó wá tó sú ó di wàhálà sí lọ́rùn tán torí pé ohun dùn ọ̀rá yé rojú ara rẹ̀ ìfẹrù wẹ́ nìyẹn kí kò síbi tí ó gbé sí. Kò sì ṣeé gbé wá Nàìjíríà. Airport náà ti mú. Ó padà lọ gbé ẹrù yẹn ó padà mú lọ sí police station wà. Ó padà lọ gbé ẹrù yẹn sí police station. Ṣé tó bá jẹ́ Nàìjíríà ṣé ẹnìkan máa fẹ́ rù ẹnìkan kiri ẹrù millions of naira. Ẹrù millions of naira. Gbogbo ọjà táwọn tá jọ lọ China tí wọ́n rà iwájú ta báyìí náà kó sí láwọn ọjà tí ọjà millions of naira. Wọ́n bá wọn já síwájú hotel báyìí ni. Àárín 3 days wọ́n kó wọlé ẹnìkan kan ọ̀dẹ̀ débẹ̀. Nàìjíríà ìwọ gan tó lọ́jà gan o múra wá jí ẹgbẹ́ ká tó wá sọ ọjà tó gbé lọ́wọ́. Kí là ń bá ká? Kí là ń bá ká? Gbogbo àwọn gómìnà yẹn wọ́n ṣe dáadáa. Àwọn gómìnà wa wọ́n ṣe dáadáa rárá. Wọ́n ṣe dáadáa rárá. State mélòó ló ní helicopter? State mélòó ló ní helicopter? Àwọn èèyàn kan wá volunteer ara wọn pé àwọn fẹ́ wọnú igbó. Wọ́n tún wá ń decline. Torí kí wọ́n bá kí àwọn èèyàn má bá gba oríyìn nǹkan yẹn. Ṣé ẹ dákun kí ló ṣe yẹn ló yẹ ká máa rò àbí káwọn bò làwọn tí ń bẹnu gbó àwọn tí wọ́n jí gbé kí ni safety wọn? Kí ni safety wọn? Láti ọjọ́ tó ti wá gbé wọn lọ tán láwọn ó ṣe nǹkan sí kí náà ti wá rí ṣe sí? Kí náà ti rí ṣe sí? Kí ni tí wọ́n ti rí ṣe sí? Alijasau min jinsi li hamali. Alijasau min jinsi li hamali. Oníkálukú kẹsàn ṣe rẹ̀ o. Oníkálukú ẹjá ṣe dáadáa. Ẹjá ṣe dáadáa. Ìgbàwọ̀ gbogbo anybody mo já o sí ni. Anything tó bá mọ̀ tó lè fi protect ara rẹ̀ àtàwọn ọmọ rẹ̀. Lọ ra tracker o. Wọ́n ta tracker. Máa fi tracker sáwọn ọmọ rẹ̀ lára. Fi tracker sí wọn lára. Tracker tó sì fi sí wọn lára o lè bá wọn ṣe bí báńdì tàbí tó fi sí wọn lọ́rùn ibi tí àti ní rí yọ kó lọ bá wọn gbá láwọ kán máa gbé kiri tó bá tó even tó bá ṣe kán máa rí omi tracker kán mi kán má bàa sọnù tó bá wá ṣe é mì ní ẹnìkan mi ò tó bá ṣe é mì bó jẹ́ rẹ̀ pé tracker ò ṣe é mì so lóga ni mo sọ fún ẹ yẹn gbogbo ibi tó bá fi sí lára àwọn ọmọ rẹ tí tracker yóò fi ní sọnù má fi tracker sáwọn ọmọ rẹ lára gbogbo bí wọ́n bá ń lọ application rẹ ti máa wà lórí fóònù rẹ wàá máa monitor wọn kiri ni wàá máa monitor àwọn ọmọ rẹ kiri ni yàtọ̀ sí tracker àwọn òyìnbó we have our own traditional tracker o a ní air force kò dàbí ẹni ẹtì ẹ nípa kò dàbí pa ní air force a ní àwọn navy kò dàbí pa ní navy a ní àwọn sọ́jà kò dàbí pa ní sọ́jà a ní àwọn ọlọ́pàá kò dàbí pa lọ́lọ́pàá kí wàá ní sálárì tẹ́ ń san fún gbogbo wọn ní sálárì tẹ́ kàn wéèsì owó kiri tí ó bá sí sọ́jà ń lù tí ó sì navy ń lù tí ó sì air force ń lù tí ó sì ọlọ́pàá ń lù ká mọ̀ pé ò sí kóníkálukú ọmọ sọ́ra rẹ̀ kóníkálukú gbọdẹ kóníkálukú ọgbà ọdẹ kóníkálukú ọgbọdẹ àwọn iléeṣẹ́ ọlọ́pàá gan wọ́n ń gbọdẹ iléeṣẹ́ ọlọ́pàá ti ń gbọdẹ there is no enough ammunition ọlọ́pàá táwọn àbí tí wọ́n bá wọ̀lú ọlọ́pàá ó sá lọ wọ́n á ti station wọ́n á sá lọ ni because they have no enough ammunition to face them. They have no enough ammunition to face them. Àwọn náà lẹ́bí náà àwọn ọlọ́pàá wọ́n ní ẹbí kì í ṣe pé àwọn ọlọ́pàá yojo àwọn ọlọ́pàá náà yojo ẹjẹ́ aṣọ fact
àwọn ọlọ́pàá ò ya ojo àwọn tí wọ́n lè ṣiṣẹ́ tí wọ́n lè fèsì àwọn èèyàn wọ̀nyí wọ́n ń bẹnu sí ọlọ́pàá ṣé wọ́n fún wọn ní ọ̀dà ni àwọn sọ́jà wa ò yojo àwọn anéfi wa ò yojo àwọn èèyàn wọ̀nyí àwọn bí Àtíkù náà jẹ́ kárí sẹ́ṣe àwọn èèyàn bí Àtíkù tó ń gbẹnu nígbèkúgbè lórí ọ̀rọ̀ wa nílẹ̀ Yorùbá k'Àtíkù bára ní kó gbẹnu ẹ̀ sọ́hùn má dá sí ọ̀rọ̀ wa nílẹ̀ Yorùbá Fálànà rántí ẹ tara ẹni là rán mélòó nínú àwọn ọmọ ìyá rẹ tí wọ́n ti jí gbé ní nọ́ọ̀tì mélòó nínú wọn ló ti rí gbà àwọn méjì kan àwọn bàbá méjì kan mo rí wọn lórí social media àwọn bàbá àgbàlagbà méjì tí wọ́n dè wọ́n mọ́lẹ̀ kí lórí ṣe sáwọn ọmọ ìyá rẹ yẹn ṣé èso ọmọ ìyá rẹ ni wọ́n ọ̀rọ̀ tiwa nílẹ̀ Yorùbá lọ́wọ́ fẹ́ dá sí má ṣe politics pẹ̀lú ọ̀rọ̀ wa nílẹ̀ Yorùbá ẹ má fi tó ṣẹlẹ̀ ẹ má fi tádé sí bàbá Tinubu ẹ má fi tádé sí bàbá Tinubu fún àwọn gómìnà ní security vote kò fi security vote jẹ wọ́n níyà let us call a spade a spade tá a bá máa bá Tinubu wí á bàbá bá wí láàyè ọ̀tọ̀ let us call a spade a spade. tá a bá sọ ti in tí bàbá Tinubu ọ̀nà tí wọ́n lack ibi tí wọ́n ti lack in tí wọ́n lack a máa sọ tí wọ́n fún Ọlọ́run láàyè ọ̀tọ̀ tó bá jẹ́ pé bàbá Tinubu fi owó jẹ àwọn gómìnà níyà ni security fún tó bá fi jẹ wọ́n yà ni a máa sọ̀rọ̀ lórí ẹ̀ elaborately bàbá ò fi owó jẹ wọ́n níyà náà o kí ló dé táwa fẹ́ máa di ẹ̀bi tí Àtíkù fẹ́ máa di ẹ̀bi state ru bàbá tó wà ní federal wọ́n fẹ́ politicize everything wọ́n á dojú àwọn èèyàn kọ ẹni tí ń ṣe tara ayé wọ́n á sọ ọ̀rẹ́ dọ̀tá wọ́n fẹ́ sọ ọ̀tá dọ̀rẹ́ wọ́n á sọ ọ̀rẹ́ dọ̀tá ojú ti là oníkálukú ti máa ń tí ń ṣẹlẹ̀ oníkálukú ti máa ń tí ń ṣẹlẹ̀ àwọn gómìnà yẹn mọ̀ sí dáadáa police station mélòó ló ní mọ́tò police station mélòó ló ní mọ́tò police station mélòó ló ní mọ́tò police station DPO mélòó gan ló ní mọ́tò ara rẹ̀ tí ń gùn lọ sí ibi iṣẹ́ salary wọn kakara mọ́tò ni salary wọn kakara mọ́tò ni ìyà tí ń jẹ àwọn ọlọ́pàá torí ẹ̀ tí mo bá ń lọ tí mo máa ń ṣẹ́wó sínú àpò ni mi ò kí ń bá ọlọ́pàá jà lórí títì o torí wọn máa ń pìtì wọn ìyà tí ń jẹ wọn kọ́lọ́ wọn máa fi ìyà jẹ wọn àwọn bọ̀dá wa ń bẹnu wọn àwọn àbúrò wa ń bẹnu wọn àwọn ẹ̀gbọ́n wa ń bẹnu wọn àwọn ọlọ́pàá ò lójó ìtàn máa fi jà ní òsí lọ́wọ́ wọn àṣẹ kí wọ́n lọ jà wọ́n fún wọn ní ẹ ti ríbi tán ti pàṣẹ fún wọn pé kán lọ kojú ìjà tán ni wọ́n pàṣẹ fún wọn pé ọyẹ ẹ lọ kojú ìjà wọ́n sì ní fún wọn ní tán fi jà ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wa tí wọ́n kú sínú oko inú ogun Boko Haram wọ́n á ń bù sí wọn ni ẹni tẹ́ ẹni kọ́ lọ jagun tí ò sí nǹkan tí ó fi jà lọ́wọ́ rẹ̀ ọ̀rọ̀ insecurity tó ṣẹlẹ̀ yìí ẹ mọ iye ẹ̀mí tó ti bá lọ ni àwọn tó bá ṣe òǹkà statistically iye ẹ̀mí tó ti bá ogun internal crisis rí lọ internal crisis ni o kì í ṣogun pé ìlú kan lájọ ń jà o internal crisis láàrin ara wa ká sì máa para wa tá bá sọ iye ẹ̀mí tó ti bá lọ kò tó iye ẹ̀mí tó lọ nígbà ogun sífù wọ̀ kò tó iye ẹ̀mí tó lọ láyé ogun sífù wọ̀ ẹ mọ iye èèyàn tán ti pa ni kán pa odidi ìlú káwọn kan wọnú odidi ìlú kán sì bẹ̀rẹ̀ sí ní máa spray máa pa àwọn èèyàn lọ ẹ mọ iye abúlé tí wọ́n ti parẹ́ ni ẹ mọ iye oríko tí ò exist mọ́ ni tí n bá fẹ́ travel wọ́n máa ń dìdí sẹ́wó sápò lọ́tọ̀ ni gbogbo àwọn tí mo bá pàdé lójú ọ̀nà tọ́jà àwọn ọlọ́pàá ẹlòmíì ó ṣàdúrà fún ibi oníbàárà yóò máa ṣàdúrà fún ibi oníbàárà ni pé
àfà ẹ lọ láyọ̀ o ẹ bọ̀ láyọ̀ o nǹkan kò ní sẹ́yìn o yọba àdúrà tí ń ṣe ẹ̀yin gan ò ní má fún lówó torí pé ẹlòmíì ọmọ ti ń tọrọ yọwọ àmọ́ ṣàdúrà fún kíkankíkan mo ṣe já àfà yìí èmi ìdí ẹ̀fẹ́ tí ẹ bá ṣàdúrà fún mi mo ṣe sàrà toró ní sàrà ni mi mo dẹ̀ mọ yìí sàrà mo mọ pàtàkì sàrà púpọ̀ èèyàn ò ní ṣàdúrà fún mi àfi tí ọba sí káàsì lọ́wọ́ mi tí mo lè fẹ́ ní lókù tí mo tó ń bẹ lọ́wọ́ mi kódà tí ọba sí lọ́wọ́ mi máa ń ká mi lára láàkó tí ẹ bá ń ṣàdúrà fún mi kọ́ mọ̀ sòwò lọ́wọ́ mi torí mo mọ iye àdúrà tí ẹ bá ń ṣàdúrà fún mi máa gbìyànjú pé kí n fẹ́ nìyẹn lówó àdúrà ọlọ́pàá gbogbo àwọn ọlọ́pàá tí ń kanra máràlú kì í ṣe para dẹ̀ wọ́n ara ọ̀dẹ̀ wọn ni ara ọ̀dẹ̀ wọn ni ló fi dúró jẹ́ máa kanra má àwọn aráàlú ara ọ̀dẹ̀ wọn ni tára bá tẹ̀ wọ́n ṣe bí orílẹ̀-èdè ṣe bá àwa náà ti káàkiri ayé níwọ̀nba ṣe bá lọ sórí mo dé Egypt mo dé àwọn ọlọ́pàá wọn ṣe ń ṣe mo dé Qatar lérí ọlọ́pàá lórí títì Egypt lérí ọlọ́pàá lórí títì Saudi àwọn ọlọ́pàá wọn iṣẹ́ wọn náà máa gbájúmọ́ kò sí tọ́kàn wọn nílùú Saudi adé China àdìbáwọn ọlọ́pàá wọn ṣe ń ṣe lè ọlọ́pàá lórí títì èntẹ ẹ bá rí lè rí ìbọn lọ́wọ́ rẹ̀ ẹ jẹ́ wà very careful àwọn tí wọ́n jẹ́ ọmọ ìyá àwọn Boko Haram tí wọ́n ń gbé láàrin wa tí wọ́n pera ní alùsùnà wálé jamaha àkó yìí kán kẹrù wọn kó láàrin wa kán lọ bá wọn ọmọ ìyá wọn nùgbó ìjọ ní tá ń pariwo Yorùbá nation Yorùbá nation Yorùbá nation òpònú kan nílùú wò ń bẹ yẹn ó bẹ̀rẹ̀ sí ní takò wá tó gbógun tó ó lé alùsùnà wálé jamaha làwọn àwọn ọ̀faramọ́ Yorùbá nation ó sì ti faramọ́ mọ́ ṣe ń jí wa gbé wọ́n ń fẹsẹ̀ halẹ̀ lásán ni wọ́n àlè wọnú gbó lọ wọ́n kọ́ ọmọ ogun jọ àwọn ọmọ ogun wọ́n kọ́ ọmọ ogun jọ àwọn ọmọ ogun tán lè dẹ́fọn pa àwọn ọmọ ogun tán lè dẹ́fọn pa ẹjẹ́ má fún ẹjẹ́ kíjọba ọjẹ́ má aláwọ̀ wọn kọ́ má jẹ́ pé wọ́n jọ kọ̀lù papọ̀ torí wọ́n jọ ń pariwo alùsùnà wálé jàmáà ni kọ́mọ́ jẹ̀ pé wọ́n jọ fi aṣòṣèlú ń gbà bá dénú gbó awóráwo nìyẹn. ẹ dákun àwọn Amẹ́ríkà náà tí wọ́n ń fọ́nà láti ẹjọ́ yìí àwọn Amẹ́ríkà Donald Trump ti ń fọ́nà láti ẹjọ́ yìí òpònú Donald Trump náà fẹ́ ju bọ́ǹbù jù ní nígbà tí ó ju bọ́ǹbù sínú igbó ọ̀fà lọ́rọ́ ju bọ́ǹbù sí ṣé ẹ rí i pé nǹkan ọlọ́run mọ̀mọ́ jẹ́ nǹkan sí wa lórílẹ̀‐èdè yìí òpònú Donald Trump tó náà ń fọ́nà I'm coming to Nigeria I'm coming to rescue you in Nigeria kìnìkan where is Donald Trump tó lóun fẹ́ wá kó àwọn èèyàn òun bọ̀ nínú igbó Sambisa àbí kí wọ́n ń pè é wèrè fẹ́ ju bọ́ǹbù ọlọ́jú bọ́ǹbù sí lu ọfà sọ́fà lá ní ojú bọ́ǹbù sí àwọn ẹranko játijàti wọ́n jọ ọmọ tán ṣe ni àwọn ni wọ́n ń kó amúnísàn fún wọn àwọn ẹran náà dọ́gbọ́n fẹ́ wá kó àwọn nǹkan àlùmọ́ọ́nì ilẹ̀ wa Donald Trump wọ́n fọ́nu sáà àgbúrò rẹ̀ òun náà kàn fọ́nù kiri bí ajakara Iran lọkọ ya rẹ̀ Iran lọkọ rẹ̀ ó ń fọ́nà kiri bí ajakara àwọn alùsùnà ti ní ọmọ àbọ̀yá àwọn alùsùnà tàbí dùn mọ̀ wọn pé kọ́ mọ̀ wá bí àwọn aráàwò èèyàn dáadáa ní ẹ̀wò bí mufti kan ní lọ́nà wo ń bẹ̀rùn mufti kan lọ́nà wo ń bẹ̀rùn bóyá náà jẹ́ Donald Trump òun náà kàn fọ́nà yóò ju bọ́ǹbù wèrè lọ ju bọ́ǹbù sọ́fà òpònú. àwọn èèyàn wà má dùgbù rí nínú igbó ọlọ́njú bọ́ǹbù sọ́fà yóò tún pa àwọn aráàlú àwọn innocent people tó tún fẹ́ pa àwọn innocent people ọlọ́ni ọ̀jẹ̀ kí bọ́ǹbù yóò yìn
tí bámbù tó sọ sínú Ọ̀fà njó ní tó bá lọ yìnyín tó bá yìn ní ẹ máa ro àdúrà èèyàn tí ó bá kú nínú ọdẹ nílùú Ọ̀fà gbogbo ẹ̀yin ará Ọ̀fà mo bá ń dúpẹ́ àdúrà yín gbà bàbá ìmáàmù Ọ̀fà kò ní bàjẹ́ fún yín ẹ̀mí yín ogun àdúrà tí bàbá yẹn ń ṣe lórí múmbàrí gbà ẹ máa yẹ àdúrà èèyàn tí ó bá kú nílùú Ọ̀fà tó bá jẹ́ pé irú bámbù ti wèrè òpònú ó lòun ojú òun káwọn sọ́jà bọ̀ láti Amẹ́ríkà àárí àgbúrò ẹ̀ látọ̀dọ̀ láti ẹjọ́ yìí sọ́jà rẹ̀ dà Donald Trump sọ́jà rẹ̀ dà nǹkan sọ́jà rẹ̀ láti Amẹ́ríkà òye tó fẹ́ ju bọ́ǹbù tó lọ ju bọ́ǹbù sọ́fà Ọ̀fà lá ní ojú bọ́ǹbù sí àti kó ojú bọ́ǹbù sínú gbó Sambisa kí gbogbo wọn kú dànù. ibi tí màá dúró lálẹ́ lélẹ́yìn ntọ́ ọba mọ̀ tó bá jẹ́ kùrìsì yìí lọ mọ̀ ni tó dá ọ lójú tó ṣe ni tó dì ní tíà ní ànábì ní amadi tíà ká má gbé tíà kọrùn má dá wọn lóhùn di kùrìsì yìí rẹ gbé kọrùn má gbé kiri torí kùrìsì yìí ìsọtọ́ dáa ni o gbogbo ẹni tẹ́ ẹ bá jẹ́ àfa ẹ lọ hàn méje méje má hàn ju méje lọ ẹ jẹ́ fún ẹ máa fi sẹ́yìn ẹlẹ̀ máa fi ilẹ̀ lálẹ́ yìí gbogbo ẹni tó bá jẹ́ àfa ìwọ tó bá tí ìbá sàfà pé àfa àtọ ọba mọ̀ kọ́bọ̀ hàn kùrìsì yìí méje sínú tákàdá funfun kábọ̀ fi òwú funfun dì gbà láwọ̀ funfun ibikíbi tó bá ń lọ máa fi sára o lè gbé kọ́rùn kọ́sá wà lára rẹ̀ o lè fi sápò wàláyì mo fi alukùrìyàní àti sámútùbìláyì ọ̀dájú gan kùrìsì yìí méje péré ni ọ̀dá èmi lójú mo fínúfíndọ̀ fílẹ̀ fún lálẹ́ yìí ìfọ́tọ̀ ọba mọ̀ àfá àtọ̀ ọba mọ̀ tó súnmọ́ bẹ̀wọ̀n kó fàáfà yẹn lówó fún un lówó pé àfá àtọ̀ ọba mọ̀ kó fún un lówó pé ẹ dákun mo fẹ́ kí ẹ bá mi yẹn kùrìsì yù méje ọ̀tọ̀ọ̀tọ̀ inú tákàdá kan náà máa méjèèjì sí o wọn à ní ìrànsọ́tọ̀ọ̀tọ̀ o wọn á kùrìsì yù méje sínú tákàdá funfun ẹyọ kan wọn á wá bọ́ọ̀dì lówù funfun òwú funfun náà máa dì gbà láwọ̀ funfun máa fi sára tàbí kọ́ máa gbé kọ́rùn kọ́tà máa wà lára rẹ̀ wàláhì àsámtúbìláhì kò sí ibi tó lè máa lọ lágbàńlá ayé máa mú káàkiri gbogbo ibi tẹ́wú bá wà wà á máa lọ fílẹ̀ ni tẹ́wú bá ń kan gbogbo èèyàn wàláhì kò ní kàn yìí mo fẹ́nàfẹ́nà fi ilẹ̀ lálẹ́ yìí kùrìsì yìí ni ọ̀dájú gan ọ̀dá mi lójú gan kódà tó èèyàn bá ń fi sára tó bá wà nù mọ́tò tí mọ́tò bá ní ẹ́sídẹ́ǹtì tí gbogbo ẹni tí ń bẹ nù mọ́tò bá kú wàláhì ẹni ò ní kú kódà tí bá ń bẹ lára téèyàn bá wà nù pléènì tí pléènì bá já àfi tí ọba sí lára ẹ lókù tí pléènì bá já ó survive tí pléènì bá já wà á survive tí bá ń bẹ lára rẹ tí wọ́n bá yín ìbọn níbì kan ìbọn ò lè bá ọ ṣùgbọ́n ìwọ náà má dúró má ṣàyà gbangba síbọn o tán bá ń yìnbọn tíbọn ọba ọ má dúró máa sá lọ o mo fún ní fúndọ̀ fún yín ẹni tí ìwọ tó ọba wá nígbàgbọ́ nù rẹ̀ ntọ́ ọba mọ̀ tó lè fi protect ara rẹ̀ ṣé o protect yourself and your children with your immediate families ntọ́ burú jù lọ èèwọ̀ tí wọ́n ń bẹ́ ń bi kùrìsí yù yẹn torí máa ń fòkù lára tẹ́ẹ̀rìn rí mọ́ tẹ́ bá ti mú wọnú tẹ́ bá ti mú wọ bí ilé ẹ̀gbin ẹ kàn ṣàyédé wà tì ní ìmáa fò iṣẹ́ tí mo ti ń ṣe fáwọn èèyàn náà sẹ́yìn yìí more than 20 years ni o ìmáa fò tẹ́ fi sápò tẹ́ bá ti mú wọlé ẹ̀gbin ẹ kàn ṣàyédé wà tì ó máa disappear ìmáa disappear o ọmọ disappear o wàláhì ọmọ disappear wàláhì tó bá ti mú wọlé ẹ̀gbin tàbí mú lọ sáàyè ẹ̀gbin ọmọ disappear wà kásà èdè wà tí ò ní rí mọ́ so mo fínúfíndọ̀ fílẹ̀ fún gbogbo ẹni tó bá fẹ́ ṣe Ọlọ́run ó dẹ̀ jẹ́ kó ṣiṣẹ́ fún yín pẹ̀lú àṣẹ àtagbára Ọlọ́run lẹ́yìn rẹ̀ ntọ́ ọba mà tọ́ ọba nífẹ̀ẹ́ sí yẹn tí ẹ̀mí rẹ̀ ò ṣiṣẹ́ pẹ̀lú yẹn tó ní interest lórí tí mo sọ yìí ntọ́ ọba mọ̀ tó jogún lọ́wọ́ àwọn baba ńlá kú baba rẹ̀ tí wọ́n bá máa ń lò ṣe sára o orílẹ̀-èdè tá a wà yìí
tó bá fi gbèsè ayé ara rẹ̀ ṣe rere ayé mi àmọ́ bí ó ṣe rí o ìgbésí ayé tá ń lò lọ́wọ́ yìí la mọ̀ o inú ayé mi tá sì lọ já sí Ọlọ́run nìkan ló mọ̀ o ẹ jẹ́ á lo eléyìí ká lóore ká má pa wá lójú àwọn ọmọ wa ká má pa wá lójú àwọn ẹbí wa ká má dẹ̀ pa àwọn ọmọ wa lójú wa ká má pa ìyàwó wa lójú wa ká lò gbèsè ayé tó dáa kọ́lọ́ ọba ó dẹ̀ máa fi sí ẹ̀sọ́ wa kọ́ má fa burúkú kan wá gbogbo ń tọ́ ọba mọ̀ tí bá máa jẹ́ téèyàn máa lò gẹ́gẹ́ bí ìsọ̀ látọ̀dọ̀ Ọlọ́run tọ́lọ́ máa fàṣẹ sí tọ́ mọ̀ páwọn bàbá rẹ̀ máa lò tọ́lọ́ máa fi àṣẹ sí má jẹ́ ká alùsù náà kan tán ọjẹ́ kó sọ tí bàbá rẹ̀ tí àwọn bàbá rẹ̀ bá tán máa ṣe tọ́ da má jẹ́ alùsù náà kan tán ọjẹ́ kó dànù tọ́ ọba dànù ọ̀yọ́ ò ní o ìjọba gan à ń ṣe tíà fún wọn wọ́n ń dúró tíà o à ń ṣe tíà fún àwọn ìjọba o àwọn tẹ̀ ń rí yẹn ọ̀pọ̀ pé wọ́n ń kó security sẹ́yìn tí à ń bẹ lára wọn o má jẹ́ ká tàn ẹ jẹ o tọ́rọ àgá mà pé inú ọbẹ̀ ayé tọ́ dá wa sí kílé tọ́lọ̀ dá wa sí UK kílé tọ́lọ̀ dá wa sí tọ́wá jẹ́ pé inú bí ìlọ́lọ́ dá wa sí ó sì mà kò ní purpose àjọ fún wa fi report ẹ̀ ni àmọ́ irú ẹ̀sẹ̀ tá a ṣẹ̀ tọ́lọ́ wa dá wa sí ìlú yìí kílé tí ọ̀dà mi sí ìlú China tí ìfọkànbalẹ̀ wa kílé tí ọ̀dà mi sí ìlú UK kò ní tí ọ̀dà mi kó dá mi sí US kó dá mi sí London àmọ́rú ẹ̀sẹ̀ tá a ṣe àdèmọ́rú ẹ̀sẹ̀ táwọn bá ń dáwọ́ wá ṣe torí ẹni Ọlọ́run bá dá sí Nàìjíríà Ọlọ́run fẹ́ kó wá fèsì challenges ni ọ̀tọ̀ ní challenges oúnjẹ ọ̀tọ̀ ní challenges security ọ̀tọ̀ ní challenges iṣẹ́ ọ̀tọ̀ ní challenges ọ̀nà ọ̀tọ̀ ní ti ná Ọlọ́run má jẹ́ àfèsì ẹ̀kú bá ṣe ń bá lọ yìí o kò sí ibi tí rọrùn wà lórí education kò sí rọrùn security kò sí rọrùn health kò sí rọrùn jíjẹ mímu kò sí rọrùn iṣẹ́ kò sí rọrùn Ọlọ́run bá là wá o yọ là wá tó wá jẹ́ pẹ́sẹ̀ náà lọ́pọ̀ kọ́lọ́run dákun kó dárí ẹ̀ṣẹ̀ jìn wá assalamu alaikum wa rahmatullahi wa barakatuh á pàdé lọ́jọ́ mi